Africa Content TV. Má àwọn àfáàsì fẹ́ ṣiṣẹ́ ẹ sì fẹ́ dárò lé ànábì. Bó o la ṣe fẹ́ gbé iṣẹ́ bàbá yìí bàbá ṣègbèdè mélòó. Àfáà ni o. Àrólé àwọn ànábì. Kìí ṣàrólé ànábì kan. Nítorí ọ̀pọ̀ àwọn ànábì yẹn lòun dárólé wọn. Àwọn iṣẹ́ tí wọ́n ṣe ni lòun náà ṣe. Ọ̀pọ̀ àfáàní tó bá ti rówó níbì kan ìní àfi ní àwọn aṣẹ́ rí pé wọ́n fi àbùkù kan àwọn àfáà ní pé wọ́n ganu sí bẹ́ẹ̀ ni nítorí ẹni tó sọ fún yín bẹ́ẹ̀ ẹni tó sọ fún yín ẹ rí pé ẹni ìyá rẹ̀ ló kú ẹ̀ lọ lé ìyá rẹ̀ ẹ̀ lọ bí ilé ọkọ rẹ̀ ọmọ rẹ̀ tó wá lówó tó sì ti ṣe nígbà tí ó joyè ó ṣe gbogbo ọ̀rọ̀ ẹ̀yìn òòṣà ó sì gbogbo ẹ̀ ibẹ̀ ẹ wá lọ nígbà ẹ sì débẹ̀ ṣé ẹ ṣe ànábì bẹ́ẹ̀ ṣé ẹ sọ fún pé alájẹ àmọ́ wá bí ẹ mọ́ bọ́ ọ̀sàmọ́ o iṣẹ́ àfáà ní ibi kíbi tó o bá ti rí tí a bá ti ń bọ́ ọ̀sà má sọ pé torí owó tó gbà bẹ́ẹ̀ ọkọ gbọ́dọ̀ jíṣẹ́ pé ẹjọ́ tẹ́ ẹ bá ń bọ̀ ìṣàbí o ẹ má ṣe máa wọ́n respect yín wọ́n respect tí a fi respect Muyideen Bello gbogbo èèyàn lọ respect Muyideen Bello pé aṣàjẹ mọ́ sẹ́yìn yóò sọ awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ni yóò sọ pọ̀ yóò ní owó tẹ̀ ń gbé káàkiri ṣẹ́ǹṣẹ́ tọ́lọ́hún àwọn ẹgbẹ́ akọ́gbọ́n lára Muyideen Bello ọlọ́nfọ̀rún kẹ́ ẹ̀yin ẹ̀yà àwọn àfáà tẹ́ àbátì máa dárò lé ànábì ẹ máa dárò lé ànábì dáadáa nínú sọ nínú ṣe kìí ṣe kẹrẹ tí ń bọ̀rìṣà kọ́ ọ má lè sọ̀rọ̀ ńbẹ̀ ẹ jẹ́ ń sọ fún yín o ọba tí bá ń bọ̀rìṣà àti ìwọ tó ọjà àfáà nílùú àti ìwọ tó ọjẹ́ pásítọ̀ wo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ ẹ̀ṣẹ̀ bọ̀rìṣà ń bẹ lórí tiẹ̀ náà nítorí kí ló dé bó lẹ́sìn mọ̀ tí ń bẹ lórí ẹ̀yin ẹ lọ wo kíní lọ́sẹ̀ kí ló wù ẹ lọ́sẹ̀ Fìráúnì nìkan lọ́sẹ̀ gbogbo àwọn àkọ́bí Egypt ní apá tí ẹ̀rọ pé kò sẹ́ńtì ẹ̀ńtì ń ṣe lọ́run ní Egypt tí ẹ̀rọ pé kò sẹ́ńtì ń ṣe lọ́run ní Egypt nígbà náà ẹ̀ńtì ń ṣe lọ́run wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin bàbá wa national missionary ẹ jọ ẹ ti ṣiṣẹ́ o ẹ dẹ̀ ń ṣiṣẹ́ yẹn a dẹ̀ ń rìn mọ ẹ jọ àwọn orílẹ̀-èdè ti bàjẹ́ àwọn orí ìlú àwọn làwọn ọba wọn ò tí wọn àwọn náà wà nínú àìmọ̀ ni o èmi tí ń kó wọn jọ a ti ní ìjọba ni wọ́n ń pè wọ́n Council of Kings tí wọ́n ń bọ̀rìṣà àyàlá ní ìdìgá fún wa ká sì máa tó wá owó kò sí tí wọ́n fi wọ́n ṣe ta ní tó bẹ́ẹ̀ òṣàwò èṣù wo ta ní Jésù àbí nǹkan méṣù àbórí èṣù dá èṣù ó lè ṣe mí èṣù kẹ èṣù ó ṣe mí tí mo dúró tọ́lọ́ èṣù débi tí ẹ̀tọ́ bá dúró tọ́lọ́ wà yọ kọfẹ́ kù tó bá súnmọ́ bí téèyàn ọlọ́run àwọn ìjọ náà ní ọgbọ̀jọ̀ kú kò sì fẹ́ kú èṣù kan ló lówó wọ́n máa ní èmi lówó èmi kò èmi ò sì gbowó lọ́wọ́ èṣù bẹ́ẹ̀ni òsì bí owó tí mo fẹ́ ná tí mo ò ní ná ẹni tí bá ń bọ̀ sáwọn ìtọrọ owó bẹ̀ bí mo bá tọrọ owó bẹ̀ tí n bá ṣe mistake tí n bá tọrọ owó níbẹ̀ wọ́n fún mi èyí sì tọrọ owó a ní èèyàn gbọ́dọ̀ ṣojú ànábì bẹ́ẹ̀yàn bá sì jẹ́ àrólé tẹ̀yàn jẹ́ ọba ó gbọ́dọ̀ rólé fọ́lọ́hun nítorí orúkọ ọba orúkọ etí jẹ́ kábíyèsí tẹ́ bá ń pè ní kábíyèsí yẹn ibi kọ́ ọmọ ń jẹ́ bẹ́ẹ̀ o ọba tẹ́ẹ̀rí ni o bèlègọ́ ìbì ọba tẹ́yẹ̀ rí ọba àkọ́kọ́ òun ni kábíyèsí orúkọ rẹ̀ yìí tí jẹ́ kábíyèsí ni wátárìsíkù máa ń tẹ̀síáwó ìdérí ìsàlẹ̀ ọba tí máa ń sọlá tí ìṣèṣirò
bí n bá wá ń fọkọ ọlọ́run bá ẹ bá ń fọkọ ọlọ́run pè mí bó kí ni mo wá débi òrìṣà níbọ sẹ́yìn bá àwọn bàbá wa sẹ́yìn pé ọ̀tọ̀ àṣà ṣe tí àṣà ní lára mi wọ́n bá ti rí tí mo gbé tí mo dé ẹ̀yìn abẹ́tí ajá tí mo wọ agbádá téèyàn bá kọ́ fẹ́ mẹ́ pé Yorùbá léèyàn kọ́ mọ́ sọ̀rọ̀ báyìí nítorí gbọ́dọ̀ rí lára ẹni kọ́ wọ abẹ́tí ajá kọ́ wọ kẹ̀ǹbẹ̀ kọ́ wọ òfì àṣà ni àṣà yàtọ̀ sí ẹ̀sìn wọ́n èé fi Christianity mọ́ yẹn pé Yorùbá léèyàn wọ́n èé fi Islam mọ́ yẹn pé Yorùbá léèyàn wọ́n èé sì fi bọ̀rìṣà mọ́ yẹn pé Yorùbá léèyàn ní tí wọ́n fi mọ̀ ọ́ láṣọ ara rẹ̀ mọ́mọ́ rẹ̀ bá dọ̀bálẹ̀ fún ọ Yorùbá nìkan ní dọ̀bálẹ̀ gbogbo ayé àwọn àṣà nìyẹn ìṣe nìyẹn bẹ́ẹ̀ bá àmàlà ìlò jẹ tíá kèé sòòsà ìgbà ni a bá tó sòòsà gbogbo àwọn tí ń sòòsà pọ̀ ní ayé wọ́n ti sòòsà Mẹ́kà rí mọ́mọ́ òṣè mọ́ àwọn èèyàn mọ̀ ní Kaaba òòsà lọ́wọ́ àbẹ̀ irọ́ ni wọ́n ń pa ibi tí a bá ń bọ̀ ọ̀sà tẹ́lẹ̀ téèyàn bá ti sọ́dílé Ọlọ́run mú ìní wọ́n bọ̀ ọ̀sà ń bẹ̀ mọ́sálásí Ìwó òòsà la gbé gbòmẹ Central Mosque Ìwó yẹn ẹni wọ́n tó gbé òòsà kúrò bẹ́ẹ̀ tá a sì sọ ní Central kéèyàn wá sọ pé ilé òòsà ló lé kìí ṣe ilé òòsà wọn Ọlọ́run ìní ni gbogbo bí kò síbi tí wọ́n ti ń bọ̀ ọ̀sà tẹ́lẹ̀ tí wọ́n ti sọ ní mọ́sálásí àbí ṣọ́ọ̀ṣì ẹ sọ fáwọn olóòsà náà kí wọ́n sọ lé wọn di ilé Olódùmarè àwa náà bá wọn débẹ̀ bẹ́ẹ̀ ni tí wọ́n bá ti sọ́dọ̀ ilé tí ọba ti gẹ́lẹ́ Ṣàngó mọ́ tẹ́ ẹ bá ti yí ilé Ṣàngó padà ilé Ọ̀rúnmìlà tẹ́ ẹ sọ di ilé Olódùmarè ìní gbọ́n bá yín débẹ̀ orúkọ náà ti kìí ṣe ìrun lọ́sọ̀ yẹn di mùsùlùmí o kìí ṣe kó gbààwẹ̀ lọ́sọ̀ yẹn di mùsùlùmí nítorí sọ di mùsùlùmí ni kó mú Ọlọ́run ní ọ̀kan ṣoṣo. Allahu Akbar. Nítorí tẹ́ ẹ bá ní ìrun nìkan lọ́sọ̀ yẹn di mùsùlùmí àbí mọ́sálásí nìkan lọ́dọ̀ ẹ̀ a jẹ́ pé ẹja bí lè pé Dáúdà àti Sùlàìmánà sí àkírun sí sáré arábíà sí àsọlá báwá wọn sọrí ànábì ló sì jẹ́ ká mọ̀ gbogbo mùsùlùmí ni ẹgbẹ́ bá ti mọ Ọlọ́run lọ́kàn mùsùlùmí ní èdè Lárúbáwá òdòdó ọ̀pọ̀ òdòdó àwọn Yorùbá òdòdó ò sì bọ òrìṣà kankan nítorí ó lè sọ fún mi ní ìsìn pé Awólọ́wọ̀ ọ̀pọ̀ Ṣèyí Tinubu ṣe Awólọ́wọ̀ oríṣèyí Tinubu Odùduwà kò lè bọ́ Ṣàngó nítorí kò ní Ṣàngó wọn èbí Ṣàngó láyé ọ̀dọ́ wọn èbí Ògún ṣàtí pé àwọn bàbá wa náà nìsín kí la lè pè wọ́n Ògún gbọ́ ọ̀bọ̀rìṣà Ṣàngó ọ̀bọ̀rìṣà Ọya ọ̀bọ̀rìṣà gbogbo àwọn bàbá wa yìí wọ́n mọ̀ Ọlọ́run ní ọ̀kan ó wá lè jẹ́ pé wọ́n ń sun ẹran ní owó wọ́n ní tó o bá ṣàti gbogbo tó o bá ń ṣe tó o bá ti forúkọ Ọlọ́run sí gbà ipò ti mọ́ má gbà bí kankan ọ̀dọ̀ Ọlọ́run tààràtà abẹ́yìn bọ Muhammad Sallallahu alaihi wasallam. sẹ́ẹ̀bọ̀ Muhammad ìta ń sọ fún yín ni pé ẹ̀yin àfáà ẹ mọ́ rò làkúndínù kúkọ́ lẹ́ẹ̀fì bẹ̀rẹ̀ kó ṣiṣẹ́ kó tó jẹ ni kìí ṣe fọ́ fẹ́ jẹ kó tó ṣe má sáré pé làkúndínù kó ibi kíbi tó bá wà tó o bá ti ṣiṣẹ́ tó o bá ti jíṣẹ́ èyí ṣàfà o wọ́n ìdí ìbélò ṣe wọ́n ìdí ìbélò ó tẹ iṣẹ́ débi téèyàn jẹ́ bí ìtí wọ́n sì pè wá fún lèlè ní nǹkan ayọ̀ tí wọ́n pè wá fún lèlè ní pé ogún tá a jẹ lọ́dọ̀ bàbá yìí kí ni ogún náà àwọn ìmọ̀ àti wípé
àwọn ọmọ tí wọ́n filẹ̀ tí wọ́n tó fẹ́ di nǹkan lọ́jọ́ iwájú èmi ò kàn underestimate àwọn èèyàn kankan o àwọn ọmọ tí wọ́n ní ká wá dá sí tí wọ́n filẹ̀ àwọn ọmọ yìí mọ tí wọ́n dì lọ́la kò sí àwọn èèyàn ọmọ tèmi ó di o nígbà wọ́n gbọ́dọ̀ bá lè mú àwọn èèyàn ọmọ ẹgbẹ́ Buhari ọmọ Dongari ni o ọmọ Dongari ní kíni ní pálásì Daura ẹni sùúrù bẹ́ẹ̀ bá ti pe ọba lè kàn mí lójú ọ̀rọ̀ ẹ bá ti pe ìní ọ̀sọ̀ ọlọ́run ilé ìmọ̀sọ̀rọ̀ ọlọ́run kẹ́ ẹ ní sọ àwọn èèyàn ń gbọ́ ẹ̀yin lẹ̀ gbọ́ ibi wà gbọ́ mi àwọn èèyàn ń gbọ́ tí mò ń sọ yìí ẹjọ́ ẹ tó bá ń gbọ́ tí mò ń sọ yìí dáadáa kọ́nà owó kè àmì àṣọ ti wọ́n ní kọ́lé ọ̀gbọ́ majority ti kárí àbí ẹlẹ́gbọ́ inú yìí sì yìí ẹ wo àwọn tí bàbá yìí fi sílẹ̀ tó jẹ́ pé a gbọ́dọ̀ mójútó tẹ̀ mọ́ tí wọ́n dì lọ́la barrister SAN Wahab Shittu ló dìde mímísì ló ní bàbá yìí ló kọ̀ ọ́n pé òun ò lè jẹ́ SAN lẹ́yìn tí ó tó di SAN àti president lọ́la nínú àwọn ọmọ ogún dáadáa la ní bàbá yìí fi sílẹ̀ ogún yìí wọn ò ní kẹ ẹ wá dá sí ọ̀rọ̀ ayọ̀ ni ẹ wá dá sọ̀rọ̀ ọ̀la àwọn owó tẹ fílẹ̀ kò tó nínú nǹkan yìí bàbá wa Sanni Adémọ́lá ẹ fún owó yìí ẹ̀yin tẹ́ ti gbé ìṣẹ́jú mi lọ fi gbé 500 million 1 billion lẹ̀ ní ìjọ kan fowó 1 million lẹ fílẹ̀ ní fowó lẹ́jù bá lọ. àmọ́ fowó lẹ́jù bá lọ mo mọ̀ pé ẹ̀fẹ́ máa ń jẹ́ kí owó yẹn kó owó yẹn kó jẹ́ kí wọ́n fi ṣe àwọn eléyìí ó fi ṣe nǹkan tí wọ́n fẹ́ jẹ́ ká fi ṣe bàbá fowó kùn àmìrà àwọn fowó kùn wọ́n lè wá jẹ́ pé tàkọ́ńkọ́ ni wọ́n fi ṣe nítorí ó lè jẹ́ wọ́n lè sọ́ọ́ 250 million àwọn kò yẹ ẹ̀ so. Baba Ademola Sami, you are the president of Ansarudeen. Baba is Ogbe Ansarudeen ka trot. Eba wa fi ẹwọ sí dáadáa. Eba wa gbọ́wọ́ fún this foundation. Wọ́n èmi kan máa dẹ̀ I'm the president mi mẹ́mọ̀ bẹ́ẹ̀ ṣé wò ní o. Inú ọba ní Nàìjíríà ó lè sọ fún mi pé mo ìjálè lù mí rí mi tí ta one plot rí láti jọ tí mo ti jọba yes mo lè mójú kó bẹ́ẹ̀ gbogbo ilẹ̀ tí ń ta wù bẹ́ẹ̀ o sọmọ owó tí ò lè mi mú kankan lù mí rí wọ́n máa lọ ṣiṣẹ́ wá bàbá èmi jogún àwọn ọmọ ní òjogún mi já sí ọ̀rọ̀ ogún ìlú lè rí mi ká sọ pé bóyá mo ń tọwọ́ bọ̀ wọ́n bá pawó I don't want to know èmi gan mo wá sí i so mo máa rí ọba tí mo tọ́nà níjọ mo ti jọba Ọlọ́run ti tún mi bì kó sì ti ṣe mí ládàáda kò sì jẹ́ gbogbo tí ọ̀fẹ́ jẹ́ ń tọwọ́ bọ̀ nígbà mo ti bẹ̀rẹ̀ mi regret lé ni mo lè fọwọ́ sọ̀yà gẹ́gẹ́ bí ọba tó jẹ́ pé tá bá ní trustworthy and honest. Ìmọ̀ tí bàbá aṣọ ìgbọ́n ìdí ìbèlò kò ju ọdún kan tí mo jọba tí bàbá yìí ní Olúwo mo rí Ọlọ́run lára yín láì tí ìmọ̀ mi o láì tí ìmọ̀ tí gbé wá sípò ọba o èmi wá sípò ọba láti wá túpò ọba ṣe mi wá sípò ọba láti wá bọ́ ọ̀bọ̀ jẹ́ kó gbogbo tí ọba yẹ kó bá ṣe mi bá wọn ṣe gbogbo àṣìṣe tó bá ti ń ṣe tẹ́lẹ̀ tẹ́ bá bá nǹkan alájìbò tí ó rà rẹ̀ téèyàn bá gbọ́ sípò kan èèyàn lọ sípò yẹn láti túbẹ̀ ṣe negotiate pẹ̀lú ọ̀bọ̀jẹ̀kò
and that's what I came to do láàrin àwọn lọ́balọ́ba. Bẹ́ẹ̀ náà ni bàbá yìí o mi mọ́ lọ́rí lára mi. Ọdún kìíní tí mo jọba náà ní President General Aláọ̀mọ́yì Olúwo ìwọ ni wàá jẹ́. So Aláọ̀mọ́yì is a very honest foundation that tẹ́ bá fẹ́ monitor ẹ̀yẹn ẹ̀hún tẹ́ bá fi síbẹ̀ ẹ̀mọ̀ ẹgbẹ́ máa fojú débẹ̀ máa lọ pẹ̀pẹ̀ àléfà bàbá nìyẹn ẹ jẹ́ ká rí and he's an engineer, he's doing well. Ó ti fi èmi gan mo wá láti ibi tó wà ẹjọ́kọ̀ mo wá láti ibi tó wà comfortable Canada. I'm a Canadian. This is my passport. Tebano. As a Canadian. No, renew passport mi ni nítorí ẹ̀ ló jẹ́ kí n ṣọ́jọ́ ẹ̀rọ mo lè Nàìjíríà ní mi ṣùgbọ́n mo tún ibi tí mò ń gbé I'm comfortable. Ó tò sí Canada ẹ̀mí ẹ̀ balẹ̀ ju gbogbo olówó Nàìjíríà lọ. Nítorí gbogbo wa ní Nàìjíríà bí ẹ̀wọ̀n là ń gbé. Tani ò ní burglary proof. Tani ò ní burglary proof nílé ẹ̀. Nítorí olè. Àwọn èyí ní burglary ní Canada. Gbèdè tó ẹ pé ọlọ́pàá lásán ọba tí ó wà. Nàìjíríà nìkan ni. Ọkàn mi balẹ̀ Canada bọ̀. Mo ní ìwò ó gbọ́dọ̀ dìde. Ìwò gbọ́dọ̀ ga. Ìwò gbọ́dọ̀ wà comfortable. So I left comfortability for uncomfortable. To make the place that is not comfortable to be comfortable. And that's why citizen card mean. So it's all making it mean. People more than so èèyàn máa rò pé bóyá kí ni àdẹ̀dúpẹ́ lọ́rọ̀ Ọlọ́run ẹjọ́ àwa mú nǹkan dáa ní Nàìjíríà mo wá dá sí Nàìjíríà kí Nàìjíríà lè bá a dá kí Nàìjíríà lè ṣe é gbé Alhaji Muti Ààrẹ ìmọ̀ye tẹ́ fílẹ̀ èlò lẹ fílẹ̀ ẹjọ́ èlò Alhaji Muti presidency lẹ́wọ̀n yẹn èlò ni wọ́n fi lẹ̀ ayọ́ àgbà 1 million. Àgbà 1 million lọ́wọ́ ní owó yín gbọ́dọ̀ 5 million lèmi fi lẹ̀ láì talẹ̀ láì ṣe 1 million.